Kò sí ẹ̀sìn tí ò ní ìwé, bóyá wọ́n kọ sílẹ̀ àbí wọn ò kọ sílẹ̀. Kò sí ẹ̀sìn tí ò ní àpèbọ. Kò sí ẹ̀sìn tí kò ní ẹbọ rírú. Ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n mú ẹ̀sìn àràbú, tí wọ́n sì mú ẹ̀sìn àwọn kiriyó wá láti Jerusalem àti láti ilẹ̀ Arabia, Saudi Arabia, wọ́n ti polúkúmuṣu gbogbo àwọn ìgbé ayé wa, ìṣẹ̀ṣe wa. Ọ̀pọ̀lọpọ̀ èébú ni wọ́n máa ń bú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Káàbọ̀ sí ìkànnì Think Yorùbá TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Orúkọ tèmi ni Yẹmí Ẹlẹ́bùìbọn Àràbà, Olú Ìṣẹ̀ṣe ti Òṣogbo. Ó di pé àwọn àràbú wọ́n dé àárín wa, gbogbo nǹkan ń lọ létòlétò bó ti ṣe yẹ kó lọ. Kò sí ìṣòro kan tó dé tí àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe tí wọn ò mọ ọ̀nà láti yanjú ẹ̀. Bóyá ẹ̀rùn ló mú ni o, bóyá èèyàn ló jà ni o, bóyá ìgbúrú kan ló wọnú ìlú ni o. Kò sí ìṣòro kan tí Olódùmarè ò ti kọ́ àwọn baba ńlá wa ọ̀nà tí a lè gbà láti borí ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n mú ẹ̀sìn àràbú, tí wọ́n sì mú ẹ̀sìn àwọn kiriyó wá láti Jerusalem àti láti ilẹ̀ Arabia, Saudi Arabia, wọ́n ti polúkúmuṣu gbogbo àwọn ìgbé ayé wa, ìṣẹ̀ṣe wa. Ọ̀pọ̀lọpọ̀ èébú ni wọ́n máa ń bú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Eléyìí ló fa kí àwọn èèyàn máa fi ojú láìfi wo ẹ̀sìn àdáyébá. Nílẹ̀ àràbú gan, àwọn náà ní ẹ̀sìn àdáyébá wọn. Bẹ́ẹ̀ náà ni ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Kò sórílẹ̀-èdè tí ò ní ọ̀nà tá à ń gbà fi pe Ọlọ́run, ó lè yàtọ̀. Kò sí ẹ̀sìn tí ò ní ìwé, bóyá wọ́n kọ sílẹ̀ àbí wọn ò kọ sílẹ̀. Kò sí ẹ̀sìn tí ò ní àpèbọ. Kò sí ẹ̀sìn tí kò ní ẹbọ rírú. Ọ̀nà tá à ń gbà ṣe ló yàtọ̀. Ipò àràbà ó dàbí archbishop tàbí chief imam. Àràbà ní máa ń bọ́ba ṣèlú. Tí àwọn afọbajẹ wọ́n bá fẹ́ yan ọba sí ìlú kan, àràbà tàbí olúawo òun ni wọ́n ó pè. Àràbà yóò wá ké sí àwọn ìṣọmọgbè, àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti dáfá, láti yan ẹni tí ifá bá mú sí ìlú kó lè tùbà, kó lè tùṣẹ. Nígbà tí ọba bá dórí oyè, àràbà náà ni máa bá ọba ṣèlú. Tí ọ̀dá bá dá, tí òréré bá yẹ, àràbà òun ni ọba ó ké sí, tí àwọn àṣọmọgbè, àwọn olóyè àràbà tí wọ́n jọ dáfá, wọ́n sọ ètùtù tí ó bá yẹ kí ọba ó ṣe. Tí òjò ò bá rọ̀, tí ìlàlórí kan bá wọnú ìlú tàbí àìsàn, ifá ni wọ́n dá, ẹbọ ni wọ́n rú kí ìlú ó tùbà, kó lè tùṣẹ. Ọrọ̀ ọ̀run a máa ń wúre fún ìlú àti fún ọba tó wà lójópo. Ìtàdógún a máa ń wúre fún ìlú àti fún ọba tó wà lójópo. Tó bá tún wá di ọdún ọjọ́ ó lé 5, àràbà àti gbogbo àwọn ìjòyè wọ́n péjọ láti ṣe ètùtù sí ìlú kó lè tùbà, kó lè tùṣẹ. Bí a ṣe máa ń ṣe ètò yìí nì.
tó fi jẹ́ pé àràbà ní ń bá ọba ṣe ìlú kó lè tùbà kó lè tùṣẹ. Ipò àràbà ó ṣe pàtàkì, kì í ṣe pé nígbà tá a fẹ́ yan olóyè nìkan ní òrèkóòrè ni ọba gbọ́dọ̀ mọ dá ifá láti wá ìlọsíwájú, láti lé ajogunbi jìnnà kúrò nínú ìlú. Iṣẹ́ tí àràbà àbí olúawo ń ṣe ni eléyìí.